adafasugbe náà rọ àwọn obìnrin wa àti obìnrin gbogbo ayé obìnrin mùsùlùmí ẹ má jẹ́ sábà bí fìtínà fáwọn ọkùnrin ayé ẹ má jẹ́ sábà bí fìtínà fún àwọn ọkùnrin ayé látara àmúra yín látara ìrìnsí yín látara ọ̀sọ̀rọ̀ sí yín wọ́n ní wala taqda'na bil qawl olúwa ni ẹ má mọ̀ díhùn sọ̀rọ̀ káwọn táyìsàn ń bẹ lọ́kàn wọn má bà ní wàhálà kí wàhálà wọn bà sí ẹ́ wọ́n ní wala tabarrajna tabarrujal jahiliyyatil ula ó jẹ́ ìwọ́n máa jáde ní jáde àìmọ̀ká ayé jọ́hun tóbi ni ó sì gbogbo ara lè tí ó sí aya rẹ̀ lẹ̀ tí ó wà ní fìtínà fáwọn ará ayé ẹ̀kẹ̀dẹ̀ wà láwà sọ̀tọ̀ àwọn àwà ìtọ́ ọlọ́pọ̀ sáànú wa alábìn ti sọ́lẹ̀ sallallahu alayhi wa sallam pé àwọn obìnrin kan kàṣíyàtún àríyàtù wọ́n wá sọ ṣùgbọ́n wọ́n wò náà wà alábìn ni mi ò tí rí wọn bọ̀tán pọ̀ òdodo lọ́rọ̀ alẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní mi ò tí rí wọn bọ̀tán wọ́n ń bọ̀ ọ̀lẹ́wọ̀n ti dé o àbá àti ìrí wọn àwá ti rí wọn ẹwọ́n ti jáde sí títí báyìí ni ẹ ti mọ̀ rí yánmọ́ ìmúra játíjátí pé kẹsàbẹ̀ bá yá ọkùnrin jẹ́ náà ni obìnrin tó wà fi jáde nínú ilé rẹ̀ tó wọ̀wọ̀ kú wọ̀ jáde irinṣẹ́ èṣù ni irinṣẹ́ ṣaitọ́nù ni ó fẹ́ lọ dalẹ̀ láàmú ni mufsidatun fil ardi olùgbilẹ̀ jẹ́ ni ẹ tó fẹ́ balẹ̀ ọlọ́wọ́ bá jẹ́lìlá subhanahu tó fẹ́ bá jẹ́ ni káwọn obìnrin ká sọ́ra ọ̀rọ̀ yẹn tó wá lè débi wípé àwọn obìnrin kan wọ́n tó wọ jẹ̀lìbáàbù wọ́n wọ ìjáàbù wọ́n lò nìkọ́ọ̀bù ìtínà náà tó ní wọn wọ́n pọ̀ lórí TikTok wọ́n pọ̀ lórí social media especially TikTok ìtínà ni wọ́n yóò lò nìkọ́ọ̀bù báyìí ó tún wọ́n ṣe játi ráwọn obìnrin kan lẹ́yìn mẹ́ta ayé ló lọ yan nìkan fáà tó tó yan nìkan bù yẹn wàhálà tó ń dálẹ̀ TikTok tó ṣe kékeré ó balẹ̀ jẹ́ pọ̀ ìsọkúsọ ọ̀rọ̀ ẹ̀tọ́ ló lọ nìkan àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ burúkú tí ọmọ ńlá bí ọmọ tó bá bí nílé ilé tó dá ọ̀gbọ́dọ̀ máa sọ lẹ́nu tó ń sọ lórí pé òun ṣe content òun fẹ́ fi TikTok àwọn owó tí irú ọmọ yẹn bá fi irú kọ́ńtẹ́ǹtì yẹn pa kò lè ní àlùbáríkà wọ́n bá kí àwọn mùsùlùmí wọ́n bá wá kí wọn àwọn mùsùlùmí tó dìde sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n bẹnu àtẹ́lù àwọn kan parọ́bẹ̀ fílẹ̀ àwọn mùsùlùmí ayé fún bàjẹ́ lẹ̀ àwọn mùsùlùmí ò kí fún níbàjẹ́ lẹ̀ mọ̀rọ̀ àmì kò mú kára falyughayyirhu biyadihi fa in lam yastati fàbí lisanihi fa illam yastati fàbí qalbihi táà bá rí tí ó dá a ṣe taghyir rẹ̀ ní onílà yóò skátú ala al-munkar láyó skátú àìdákẹ́ lórí tí ó dá lókútà bá dákẹ́ àbúrò padà wà dórí gbogbo wa tàbá àwọn ọmọ yẹn rán táà mọ́ bẹnu àtẹ́lù gbogbo àwọn ọmọ wa náà dúgbò àfàdíyàgò nílá àwọn olóòmọ̀ ṣe rẹ̀ kọ́lọ̀mọ́jà rí fagbọ́dọ̀ stop rẹ̀ alágbára ti fọwọ́ stop ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn fi ẹnu wọn fi stop ẹ̀ ó jẹ́ gbígbà tó yọ nìkọ́ọ̀bù yẹn alhamdulillah kódà ó yẹ ká ṣe sùjúdù ṣùkùrù fọlọ́n pé àdúgbò ọlọ́run ó tó wá yọ nìkọ́ọ̀bù yẹn tán ó tó wá lè sí nínú rẹ̀wọ̀n rẹ̀ lónìí tí mo sọ̀rọ̀ yìí ó jáde nílé lẹ́tí ò lè já lónìí tí mo sọ̀rọ̀ ọmọbìnrin yẹn jáde nílé lẹ́ni tí ò wọ ìjà orí bíbẹ̀ láàrẹ̀ ó kàràwé ó rà lọ bí bẹ̀rẹ̀tì báyìí sórí ló ń kọ orin hip hop ló máìmù orin hip hop abẹ́lọ́ba fún kọ́lọ̀bá wa fún sùúrù kọ́lọ̀bá wa fi mọ̀nà kọ́lọ̀bá wa kó bá wa dá padà sójú ọ̀nà tó dáa gbogbo ṣe bá lọ yẹn tí ó bá túbá yóò fi ẹ̀sìn ilẹ̀ illa yasha tọ́rọ àwọn èèyàn kan
àwọn tó máa ń tíyàn tó máa ń kún èèyàn lọ́wọ́ di aburú wọ́n ń kún lọ́wọ́ pé ride on girl, ride on and sky is your limit o ti free báyìí. Àwọn ṣayatin nìyẹn, àwọn ṣayatin pé wo àwọn àlẹ́yìn ẹni ké ọbẹ̀ bá yẹ ẹ̀yẹ ni o inú tiẹ̀ náà wá ń dùn inú ẹ̀ wá ń dùn títí tó fi tì wọnú náà. Gbogbo ìjọ apàdé ara wọn nínú náà tó bá dijọ́ gbé dàrí kìámà wọ́n wà máa sọ̀rọ̀ síra wọn. Ẹ̀yin lẹ́kọ́ bá bẹ̀rẹ̀ àwọn abó òyìnbó ọ̀nà àfọ́ sọ̀rọ̀ náà sì gbọ́ tó àwọn ìjọ sórí ibú lónìí ni ọlọ́mọjà sórí ibú. Abẹ́lẹ̀ wa fún o kọlọ́ba fi mọ̀nà o kò wá pé kó dẹ ẹni tí ó mọ̀nà kò wá rárá pé kó dẹ ẹni tí ó mọ̀nà ṣùgbọ́n kò lè máa wà nínú ẹ̀sìn wa máa sì bàjẹ́ láà kò pọ́sìlì àwùjọ mùsùlùmí ò ní gbà o ìtàwùjọ tàwa fi yàtọ̀ sáwọn àwùjọ míì nìyẹn. Gbogbo nǹkan làwọn Christian condone anything you can do anything in Christianity. Ẹ̀bá bu Jésù lọ́dọ̀ Christian kò kú á lè bu Jésù kò ní túmọ̀ sí. Ó lè bú Muhammadu tiwa, ó lè bú Ànábì Muhammadu tiwa. Àwọn òdìdè gbá ó ń bàjẹ́ yan ó lè bú Muhammadu tàwa sallallahu alaihi wasallam. Káàfin nípa kó o bú Jésù lọ́dọ̀ tiwa tó ti yé. O lè bú Ànábì Ìsá alayhi salatu lọ́dọ̀ wa àdìdè sí ọ táwọn kírísẹ̀lì ò bá dìde àwọn òdìdè. O lè bú Ànábì Musa Moses lọ́dọ̀ tiwa àwọn onígbà àdìgbà o àdìdè àbúrú ni torí sẹ́tà mùsùlùmí tá a gbé dání lórílẹ̀ ni ẹ pé àwa máa ń kọ́ aburú ni a ò ní jẹ́ ká burú máa lọ lórílẹ̀ ló ẹ̀ dẹ́dà kó ṣàánú wa o. Sọ Ànábì ní fatakù dúníyà fatakù nìsá ilẹ̀ ìbẹ̀rù ayé ẹ̀páyà ayé ẹ̀sọ́ránpa ayé ẹ̀sọ́ránpa àwọn obìnrin pápásìkò yá fi ń rọ gbogbo àwọn obìnrin tó láwọn múra ẹ̀sìn tó sì jẹ́ pé ìmúra ẹ̀sìn wọn yẹn náà wọ́n fi ń dá fìtínà lẹ́nu pápá jùlọ àwọn obìnrin tó bẹ̀rẹ̀ lórí TikTok. Gbogbo àwọn ní ìjà gbogbo àwọn ní jẹ̀lìbáàbù tó jẹ́ pé jẹ̀lìbáàbù wọn nìkan bù wọn wọ́n tún wá design ẹ̀ kàlákìnní lóríṣiríṣi ẹlòmíì yọ jẹ̀lìbáàbù tó wá tó gbogbo nǹkan wọn kí ló dé nítorí ní kó o bòrò tún sísá yẹn jẹ̀lìbáàbù àwọn obìnrin míì ó tún nídìí jẹ̀lìbáàbù míì. Jẹ̀lìbáàbù yàtájú ìlà jẹ̀lìbáàbù ààfà jẹ̀lìbáàbù tó tún nídìí jẹ̀lìbáàbù làwọn jẹ̀lìbáàbù àwọn èèyàn wọ̀ ẹlòmíì ó lò nìkọ́ọ̀bù yóò tó yóò so fúláwà bá nìkọ́ọ̀bù kí ló dé. Ara tó sì fà náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lo nìkọ́ọ̀bù yẹn wọn ò ní tẹ́níbíyà tó dá láti ilé wọn tẹ́níbíyà yẹn ò dá ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ní nìkọ́ọ̀bù náà wọn ní zùmùrá ni ọmọ tẹ́ pé ó ti játa ọ̀rẹ́dì ìjọ tó ń lọ ilé ọkọ lẹ fọ́ sí jẹ̀lìbáàbù lé lórí tẹkúntẹkún àríkan náà tó gbọ́ ọmọkùn tó ń jó ẹlẹ́hà tó ń jó pàdínkèfà ẹ ti mọ̀ pé ìdí eré ìdí ijó náà ti fà á náà ti mú lọ nìkan gbogbo èyí tẹ́ máa ń fẹ́ àwọn obìnrin tẹ́ rí nídìí eré yẹn ìdí ìran yẹn ẹ̀yin kò ní làákàyè ń dẹ̀ hábò lójú wàá dẹ̀ hábò lójú yóò wá di fìtínà fún ọ irú obìnrin yẹn yóò mọ ìyàlè lọ́dà ọkọ gbogbo fúrẹ́ǹdì tó ti ní irú wọn yẹn fúrẹ́ǹdì tó ti ní ká tó délé ọkọ wọ́n tún mọ yọ́ lọ́bẹ̀ wọ́n mọ bí máa lè fọ́kọ wọn nílé wọ́n ní ẹ̀rẹ́ àkàn wọ́n rí owó nílé ọkùnrin kan lọ irú wọn yẹn nìyẹn obìnrin tó wò ní tẹ́lifíyà wò ní tírénì rárá àti rárá wọ́n tún wá kúnde wọ́n tún pọ́ ta ọ́ndàgòrò láàmú pápá jùlọ ìlú wa táwà ìlú mọ́ sọ ìlú wa Ìbàdàn yìí hey àwọn ẹlẹ́hàn gbáǹkọ́ ọ̀pọ̀ bàdà tẹbá dé mọ́níyà mẹ́wọ̀n tẹbá dé mọ́níyà orísìílẹ̀ mọ̀ rí tẹbá jókòó wájú bá wa mẹ́yìn ẹ̀rẹ̀ ẹlẹ́hàn méjì lórí ọ̀kadà tó ń fọ gbábí ẹ̀rì mẹ́ta tó ń fọ ọ̀rọ̀ báyìí mọ́ ọkùnrin ọlọ́kadà bá à ń kà nílẹ̀ ṣé kò sí làákàyè ni ta ló tẹ̀lé yìí dẹ́gbẹ́ ẹ wà fúnra yín lẹ́yìn ọkùnrin Inna lillahi wa inna ilaihi raji'un
a ní sinmi o a máa pariwo ni títí ó fi yàtọ̀ àjẹ̀bí olúwẹ̀dẹ́dà wa kọ́lọ̀ yóò yàtọ̀ yóò sì yàtọ̀ inṣàlá yóò yàtọ̀ inṣàlá sókúlọ akókun ọlọ́wọ́ ó ṣàánú àdíparí pátápátá iléyà tí ń bọ̀ iléyà tí ń bọ̀ àbílúwẹ̀dẹ́dà kò jẹ́ ó bá wa láyọ̀ ó bá wa lálàáfíà ara ọ̀ ní òǹkà Nàìjíríà ní 29 Dhul-Qa'dah ní Saudi Arabia òní ní 30 but inshallah ọ̀la ní first Dhul-Hijjah ọ̀la ní first Dhul-Hijjah ọ̀la Monday tó ní first inshallah. Ànábì sallallahu alayhi wa sallam kó sọ̀rọ̀ tó pọ̀ nípa al-ayyamul ashr àwọn ọjọ́ mẹ́wàá ní Dhul-Hijjah. Ànábì sọ̀rọ̀ tó pọ̀ nípa rẹ̀ sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó lọ́wọ́ láti fi búra oníwàlẹ̀ fájírí wa layalin ashr wa layalin ashr yẹn náà ni àwọn ayyamul ashr. Àlọ́pọ̀lọpọ̀ àwọn afá lórí pé ìwé lọ́lá jù nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn àti mẹ́wàá gbẹ̀yìn Ramadan pé tọ́rọ̀ lọ jù ní pé ọ̀sán mẹ́wàá yẹn lọ́lá ju ọ̀sán mẹ́wàá gbẹ̀yìn Ramadan lọ. Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tó pọ̀ fàáyì tó lára rẹ̀ ní pé ká mójútó iṣẹ́ olóore ní lọ́jọ́ mẹ́wàá yẹn tó wá ti di ọ̀la 1 Dhul-Hijjah onítẹ̀kìrọ́ọ̀tì ti bẹ̀rẹ̀ Allahu akbar Allahu akbar la ilaha illallahu akbar walillahil hamd a máa ṣe títí tó fi di ayyamu tashrik ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún iléyá ó gbọ́dọ̀ yẹ kí mẹ́ta lẹ́yìn ọdún iléyá ní ó ní àwọn àkámù khassa pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tẹ̀kbíràtì yẹn yóò sá máa lọ ká máa ṣe alọ́nú ọjà ajáde ní ọjà ẹni ìwé tàbá dé lẹ́yìn ilé ìgbọ̀nsẹ̀ ilé balùwẹ̀ àwọn ọ̀fẹ́ tẹ̀kbíràtì. Ànábì sallallahu alaihi wasallam oníkò sọjọ́ tó yẹ pé ṣé olóore dá bẹ̀ bí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah sọjọ́ tí ṣé olóore dá tó bí mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah. Àwọn sàbẹ́ ní wala jihad fi sabilillah jihad nǹkan lójú ọ̀nà Ọlọ́run bá Ànábì ní wala jihad ó ní kọ́nà àti jihad náà ó ní àyàfẹ́ ni tó lọ pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ wà láwọn yàrá jẹ́ ibi ìhìmà tí ó wà dé pẹ̀lú méjèèjì ẹ tó bá tán sọ̀rọ̀ ó jẹ́ pé gbogbo dáadáa tá a bá ṣe nínú Dhul-Hijjah yẹn Kùránì láka àwẹ̀ lágbà tó ti àlègbà àwẹ̀ àlèkà Kùránì sọ́dákọ̀ la ṣe sọ́dákọ̀ tá a bá ṣe nínú Dhul-Hijjah yẹn ní ṣe olóore ni sílátù rọ́hì kásòkùn bípọ̀ ní ṣe olóore ni birrul walidayn kọ́mọ́ sí dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ní ṣe olóore tó lè ṣe ni kí bàbá kó ṣe náfàkọ̀ lórí àwọn ọmọ rẹ̀ dáadáa inú mẹ́wàá yẹn ní ṣe olóore tó lè ṣe inú mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah ni tó gbogbo ẹ̀ lọ́lá tó pọ̀ lọ́dọ̀ Olúwa wa jalla subhanahu ó lọ́lá tó pọ̀ lẹ́dàpọ̀ ẹ̀ má jẹ́ kí awé sàsìkò wa ní mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah yẹn tó bá wá di ọjọ́ kẹsàn-án tí í ṣe ọjọ́ Àrafà ká gbé àwẹ̀ Àrafà àbábíní àwẹ̀ Àrafà yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti lọ àtọdún kan tó ń bọ̀ yóò parẹ́ so ẹ má gbàgbé ká fi yẹn náà sọ̀kan ìyẹn táwọn bá gbàwẹ̀ láwọn ọjọ́ mẹ́wàá tó a ti ń bá bọ̀ láwọn ọjọ́ mẹ́jọ tá a ti ń bá bọ̀ táwọn bá gbàwẹ̀ àìgbàwẹ̀ lọ́jọ́ ọdún àìgbàwẹ̀ lọ́jọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ ọdún àyàmú tashrik àti gbàwẹ̀ o so gbogbo àwọn ìtàn sọ yìí mẹ́jọ àti ọjọ́ kẹsàn-án tí í ṣe yawmul Arafah ó là ń sọ àwọn àtàwọn fẹ́ pa ẹran lọ́kùnrin wa lóbìnrin wa àti láníyàn pa fẹ́ pẹran kódà àti ìràbọ̀tà láníyàn pa pẹran láti ọ̀la lọ ànímú kankan kú lára wa nínú irun orí ànímú kú ìwọ̀n abẹ́ ìwọ̀n abíyá ìwọ̀n àyà ẹni irun tá a máa ń fákù lára ànímú kú náà tó dúró ìkànnà ànígé títí tá a fi kí ni tá a fi pa ẹran wa
ká fi pẹran wa tá a bá sì fẹ́ pẹran wa jẹ́ ká pẹran tó dáa ká fi sin Allah. Ó lè jẹ́ àgbò, ó lè jẹ́ màálù, ó lè jẹ́ ràkúnmí, tó ti yé àgbò, màálù, àgùntàn, gbogbo àgùntàn, ewúrẹ́ bá lọ pẹ̀lú wọlé, adìẹ ò wọlé o, ehoro ò wọlé o, ìgbín ò wọlé o, ọ̀yà ò wọlé o, tó ti yé kápẹ́ran tó dá ẹran tó lálàáfíà. Kò bá máa ta ní 1 million tó bá rówó rẹ̀ rà á kò fi sí lọ́nà. Àsìkò yìí ló ṣe sábà bí kó wọ́n tọ́gbà bá ti fún ọ lówó rẹ̀ fi sí lọ́n. Wọ́n sọ owó ìwọ̀n pépà lówó só ti yé níta bá fi rà tá a fi ṣe ló pàtàkì. Ibi tó wá ń owó tí ò tó owó lójú dáa kí níyẹn wọ́n ní tó bá fẹ́ ṣe lásìkò kọ̀ọ̀kan máa ṣe. Ó fẹ́ kọ́lé ní ìsìn wọ́n ní sìmẹ́ǹtì ti wọ 12,000 naira per bag àti láti jù bẹ́ẹ̀ lọ wá ní ó fẹ́ kó wálẹ̀ díẹ̀ sí kò lè wálẹ̀ yín láyé ṣáàlá. Tètè ra sìmẹ́ǹtì rẹ tó rà tó ní 12,000 tó rà yẹn 12,500 tó rà yẹn tó bá sọ́ra tó bá tó sùn mẹ́ta yóò di 15,000 ọlọ́run yóò dá o tí wọ́n lè dá. Ọ̀gá sìmẹ́ǹtì ara di 12,000 àṣàyè dáńgbà yẹn torí pípẹ́ ìgbà tá à ń rà ní 7,000 àwọn èèyàn ń pariwo ìgbà tá à ń rà ní 3,000 àwọn èèyàn ń pariwo kò sígbà táwọn èèyàn ní pariwo. Tùpà tó lọ́ bá ti fún ọ lọ́wọ́ yẹn tètè ṣe ìtàn ni ó dà. Tó bá sì ti kọ́ lè rẹ tó ti ń gbélé o ní rántí pé òkàtẹ́ o ti ń gbádùn owó rẹ lọ. Torí owó yẹn lélẹ́yìí just paper ní tó bá fi ṣe ohun gangan ló wúlò fẹ́ mi. Tògbé yóò wálẹ̀ ó tẹ̀rẹ̀ tó tágbé 750 náà tẹ́ra ó sì ní lọ́ọ̀rá tágbé 350 ní lọ́ọ̀rá tágbé 1 million ní lọ́ọ̀rá ká fi sí lọ́wọ́ pẹ̀lú àníyàn tó dáa. Ẹ mọ́ sì kárí mi kúrò nílà kó ṣàánú wa gbogbo yẹ ká sì ní jókòó kan sí ìfọ́ ọdún àbí àwọn ìdájọ́ tó bá kù lórí age inshallah ta'ala a máa sọ ṣùgbọ́n àwọn tá kọ́kọ́ sọ yìí kó mọ̀ sí déédéé ìbẹ̀rẹ̀ Dhul-Hijjah wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbatihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.